ẹ̀yin tèmi tó jẹ́ pé alákọ̀ọ́kọ́ tẹ máa gbọ́ sinimá tí wọ́n ń pè ní Ọ̀fìnrè tẹ bá fẹ́ wò tí ẹ̀ tí wà apá kìíní tí ẹ̀ tí wà apá kejì ẹ máa lọ sórí Adekaz TV ibẹ̀ lẹ máa ti rí Ọ̀fìn apá kìíní àtàpá kejì wò èmi ṣe àfihàn apá kẹta fún yín ni so tẹ bá nífẹ̀ẹ́ sí láti rí apá kẹta ẹ bá mi lọ sórí comment section yín pé ẹ fẹ́ wo apá kẹta kí dẹ̀ ṣe àlàyé àwọn kọ̀ọ̀kan tí ò yé wa lórí fíìmù Ọ̀fìn fún yín kò jù bẹ́ẹ̀ lọ. Sinimá yìí nǹkan ẹ̀kọ́ tí mo mọ̀ tó fẹ́ kọ́ gbogbo àwọn èèyàn ojú yín pé ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà ohun ọwọ́ ò tó má lọ fi gọ̀ǹgọ̀ fà má lọ forí jálé agbọ́n. Ọkọ àti ìyàwó ọkọ láì kó máa gbá tẹ́tẹ́ ìyàwó láì kó máa ṣe ṣìnà ojú kòkòrò ló kó wọn wọnú Ọ̀fìn. Ìgbà tó tún dé ní Ọ̀fìn kọ́ ìyàwó ò tí ì gbọ̀n ṣùgbọ́n torí pé ọkọ yẹn wá bá sọ àwọn ọ̀rọ̀ tútù kan tó wá jẹ́ kó làákàyè ẹ̀ yé pé ó yẹ kóun gbọ̀n a fẹ́ lówó a fẹ́ gbé ìgbé àlàáfíà a fẹ́ ra mọ́tò a fẹ́ travel out owó ti wà kò wúlò nínú Ọ̀fìn tán wà òun lọkọ yẹn fi bá sọ̀rọ̀ tíyàwó náà fi realize pé ó yẹ kóun tẹríba fún ọkọ òun bọ̀ ó ti late wọ́n ti wà nínú Ọ̀fìn already kò síbi tán ń lọ mọ́ lẹ́yìn ẹnìkan tó láǹfààní láti gbégbá rókè nínú ìdíje tó ń ṣe nínú Ọ̀fìn yẹn ẹnìkan tó dẹ̀ gbégbá rókè ẹ̀ mú dẹ̀ ti sọ láti apá kìíní pé òun ló máa gbégbá rókè torí òun nìkan ló jẹ́ ẹnìkan ní gbogbo àwọn tó wá sínú ìdíje yẹn tí ò ní ìwà burúkú òun nìkan ló jẹ́ pé ó ń gbìyànjú láti hustle ṣùgbọ́n hustle ò pé at the end of the day ó wá sí ìdíje yẹn ó dẹ̀ gbégbá rókè kó tó gbégbá rókè òun gan ti sọ ìrètí nù nípa ẹ̀kọ́ tí mo fẹ́ bi ẹ̀yin fans mi ò ju yín pé Ọ̀fìn yìí ṣé kàn máa ṣe lọ àbí ibi tó ń ṣe dé ó ti wà òkè ní opinion tèmi ní pé ibi tó ń ṣe dé yìí kàn ya fílẹ̀ lórí apá kejì kàn má sọ pé àwọn fẹ́ ṣe apá kẹta o nítorí pé kò sí nǹkan tó fẹ́ ṣe mọ́ torí mo ti ń gbọ́ atọ́nà yìí ló ń sọ̀rọ̀ let the game begin kò sí game tó ń begin mọ́ o. mo fẹ́ béèrè ìbéèrè kan nínú fíìmù yìí tí ò yé mi o èmi ò kí ń criticize fíìmù o ṣé inú gbó yẹn wọ́n sẹ́ẹ̀tì cctv síbẹ̀ ni cctv camera ibo náà sẹ́ẹ̀tì sí tó fi ń rí wọn wò ní orí tv àbí wọ́n fi kámẹ́rà sí wọn láṣọ èmi understand but àwọn tó ṣe fíìmù náà máa understand ẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ tún gbọ́n jù mí lọ tẹ́ ẹ mọ fíìmù wò jù mí lọ ẹ jọ̀ọ́ fẹ́ kẹ́ bá mi comment inú gbó tán wà yẹn ṣé wọ́n set kámẹ́rà sí orí igi náà set kámẹ́rà sí ni àbíbo so ẹ̀yin tẹ̀mí nílé lóko ẹ jọ̀ọ́ ẹ bá mi comment ṣé ẹ fẹ́ kán dáwọ́ fíìmù yìí dúró sí apá kejì yìí àbí kán ṣe apá kẹta ṣé ẹ wish kán ṣe apá kẹta tẹ́ bá fẹ́ kán ṣe apá kẹta ẹ jọ̀ọ́ bá mi lọ sórí comment section gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni máa ń ṣe ẹ bá mi comment pé ẹ ṣe wish láti máa wo fíìmù yìí lọ kán ṣe apá kẹta Ọ̀fìn apá kẹta pé ẹ fẹ́ wò so ká lè mọ̀ bóyá wọ́n máa ṣe àbí wọ́n ní ṣe bọ́ ní opinion tèmi èmi ò advice wọn kán ṣe apá kẹta mọ́ kán dá ọwọ́ ẹ̀ dúró sí orí apá kejì tí wọ́n ṣe dé peace out ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ bá mi subscribe sórí YouTube channel mi Ọmọkùnṣọ̀fẹ́ TV fún ẹ̀yin tí ẹ̀rẹ̀ tí wo apá kìíní àtàpá kejì tẹ́ bá fẹ́ wo apá kìíní àtàpá kejì Ọ̀fìn fíìmù tó dùn ni fún ẹ̀yin tí ẹ̀ tí wo apá kìíní àtàpá kejì tẹ́ bá fẹ́ wò ẹ máa lọ sórí Adekaz TV ibẹ̀ ni ẹ máa ti farabalẹ̀ wò.